Ìwé Kọ́ríńtì kejì. Pọ́ọ̀lù, àpọ́stélì Jésù nípa ìfẹ́ Ọlọ́run, àti Tìmótì arákùnrin wa sí ìjọ Ọlọ́run tí ó wà ní Kọ́ríńtì pẹ̀lú gbogbo àwọn ènìyàn mímọ́ tí ó wà ní gbogbo Àkáyà. Oore ọ̀fẹ́ sí yín àti àlàáfíà láti ọ̀dọ̀ Ọlọ́run bàbá wa àti Jésù Kristi Olúwa. Olùbùkún ni Ọlọ́run àti bàbá Jésù Kristi Olúwa wa, bàbá ìyọ́nú àti Ọlọ́run ìtùnú gbogbo, ẹni tí ń tù wá nínú ní gbogbo wàhálà wa, nípa ìtùnú náà tí a fi ń tu àwa tìkálára wa nínú láti ọ̀dọ̀ Ọlọ́run wá, kí àwa kí ó lè máa tu àwọn tí ó wà nínú wàhálà kí wàhálà nínú. Nítorí pé bí ìyà Kristi ti di púpọ̀ nínú wa, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ìtùnú wa di púpọ̀ nípa Kristi. Ṣùgbọ́n bí a bá sì ń pọ́n wa lójú ni ó dá sí ìtùnú àti ìgbàlà yín, tí ń ṣiṣẹ́ ní ìfàyàrán àwọn ìyà kan náà tí àwa pẹ̀lú ń jẹ, tàbí bí a bá ń tù wá nínú, ó já sí fún ìtùnú àti ìgbàlà yín. Àti ìrètí wa nípa tiyín dúró ṣinṣin. Àwa sì mọ̀ pé bí ẹ̀yin ti jẹ́ alábàápín nínú ìyà, bẹ́ẹ̀ ni ẹ̀yin jẹ́ ìtùnú náà pẹ̀lú. Ará, àwa kò sáfẹ́ kí ẹ̀yin kí ó wà ní àìmọ̀ nípa wàhálà wa tí ó dé bá wa ní Asia, ní ti pé a pọ́n wa lójú gidigidi rékọjá agbára wa, tó bẹ́ẹ̀ tí ìrètí kò tilẹ̀ sí fún ẹ̀mí wa mọ́. Ṣùgbọ́n àwa ní ìdáhùn ikú nínú ara wa, kí àwa kí ó má ṣe gbẹ́kẹ̀lé ara wa bí kò ṣe Ọlọ́run tí ń jí òkú dìde. Ẹni tí ó ti gbà wá kúrò nínú ikú tí ó tóbi tó bẹ́ẹ̀ tí ó sì ń gbà wá, ẹni tí àwa gbẹ́kẹ̀ wa lé yóò sì máa gbà wá síbẹ̀síbẹ̀. Ẹ̀yin pẹ̀lú ń fi àdúrà yín ṣe ìrànlọ́wọ́ fún wa, pé nítorí ẹ̀bùn tí a fi fún wa láti ọwọ́ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, kí ọ̀pọ̀lọpọ̀ kí ó lè máa dúpẹ́ nítorí wa. Nítorí èyí ni ìṣògo wa, ẹ̀rí ọkàn wa pé ní ìwà mímọ́ àti òdodo Ọlọ́run kì í ṣe nípa ọgbọ́n ara, bí kò ṣe nípa oore ọ̀fẹ́ Ọlọ́run ni àwa ń hùwà lé ayé tí àti sí yín ní ọ̀pọ̀lọpọ̀. Nítorí pé àwa kò kọ̀wé òmíràn sí yín ju èyí tí ẹ̀yin kà lọ, tàbí tí ẹ̀yin ti gbà pẹ̀lú. Mo sì gbẹ́kẹ̀lé pé ẹ̀yin ó gbà á títí dé òpin. Gẹ́gẹ́ bí ẹ̀yin sì ti jẹ́wọ́ wa pẹ̀lú ní apá kan pé àwa ni ìṣògo yín, gẹ́gẹ́ bí ẹ̀yin pẹ̀lú ti jẹ́ ìṣògo wa lé ọjọ́ Olúwa. Àti nínú ìgbẹ́kẹ̀lé yìí ni mo ti ń gbèrò àti tọ̀ yín wá ṣáájú, kí ẹ̀yin kí ó lè ní ayọ̀ nígbà kejì, àti láti kọjá lọ́dọ̀ yín lọ sí Makedonia, àti láti tún wá sọ́dọ̀ yín láti Makedonia, àti láti mú mi láti ọ̀dọ̀ yín lọ sí Jùdíà. Nítorí náà, nígbà tí èmi ń gbèrò bẹ́ẹ̀, èmi á ṣiyèméjì bí tàbí ohun wọn nì tí mo wá pinnu wọn gẹ́gẹ́ bí ti ara, pé kí ó jẹ́ bẹ́ẹ̀ ni àti bẹ́ẹ̀ kọ́ lọ́dọ̀ mi. Ṣùgbọ́n bí Ọlọ́run ti jẹ́ olóòótọ́ ọ̀rọ̀ wa fún yín, kì í ṣe bẹ́ẹ̀ ni àti bẹ́ẹ̀ kọ́. Nítorí pé Jésù Kristi ọmọ Ọlọ́run, ẹni tí a ti wàásù rẹ̀ láàrin yín nípasẹ̀ wa àti nípasẹ̀ èmi àti Stéfánù àti Tìmótì, kì í ṣe bẹ́ẹ̀ ni àti bẹ́ẹ̀ kọ́, ṣùgbọ́n nínú rẹ̀ ni bẹ́ẹ̀ ni. Nítorí pé bí ó ti wù kí ìlérí Ọlọ́run pọ̀ tó, nínú rẹ̀ ni bẹ́ẹ̀ ni, àti nínú rẹ̀ pẹ̀lú ni àmín sí ògo Ọlọ́run nípasẹ̀ wa. Ǹjẹ́ nísinsìnyí ẹni tí ó fi ẹsẹ̀ wa múlẹ̀ pẹ̀lú nínú Kristi,
tí ó sì fi àmì òróró yàn wá ní Ọlọ́run, ẹni tí ó sì fi ìdí dídì wá pẹ̀lú, tí ó sì ti fi àkọ́so èso ẹ̀mí sí wa ní ọkàn. Mo sì pé Ọlọ́run ṣe ẹlẹ́rìí lé ọkàn mi pé nítorí láti dá yín sí ni èmi kò ṣe tí ì wá sí Kọ́ríńtì, kì í ṣe nítorí tí àwa tẹ gàba lórí ìgbàgbọ́ yín, ṣùgbọ́n àwa jẹ́ olùrànlọ́wọ́ ayọ̀ yín nítorí ẹ̀yin dúró nípa ìgbàgbọ́.